ọlọ́jọ́ yìí happy birthday to you. 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 ọlọ́jọ́ yìí bí akíyẹ pé ó kú oríire ẹ̀mí ẹ̀ tó lè kàn ó bàbá ẹ̀ dúpẹ́ ẹ̀mí ẹ̀ àṣekúpọ̀ ẹ̀mí ẹ̀ àṣekúpọ̀. ọmọ aláṣẹ àpáàdì ní ṣáájú onífọ̀nà honourable princess Olúwatósìn Ògúnlọ́wọ̀ lọ́lá Olódùmarè ò ní sáré kú pẹ́pẹ́pẹ́ lọ́mọ òwú sílé arọ́ jẹ́jẹ́ lọ́kọ́ gbó jẹ́jẹ́ làdágbó rìgún gbódù àwọn kì í kánjú kú lọ́lá Olódùmarè ò ní kánjú kú lọ́lá Ọlọ́run ìwọ ò ní tètè kú kọ́lọ́run ọba jẹ́ òṣèyí tó pọ̀ pọ̀pọ̀ ẹlẹ́gbẹ́ ẹja lọ ẹjárelé ọmọ ọlọ́jọ́ bíi ẹjárelé ẹnìkan wa onínú re òní gan ni deputy majority leader Ondo State House of Assembly Chairman House Committee of Natural Resources alákòóso Ìdànrè constituency ìwọ ti sọdún èyí kọ́lọ́run ọba jẹ́ òṣèyí tó pọ̀ pọ̀pọ̀ ó kú ọdún afúnimásìrègùn afúnimáròfẹ́ nìkan olùfẹ́ mẹ̀kúnnù tẹ́bí gbajúgbajà òṣèré orí ìtàgé ìyẹn Bọ́bú Wẹ́sẹ̀ ó jọmọ Ìdànrè lójú méjèèjì Ọlọ́run lò lọ́wọ́lọ́wọ́ láti gbé sinimá ìlú Ìdànrè jáde bóyá lẹ mọ̀ pé adé Odùduwà ìlú Ìdànrè ló tẹ̀dó sí ọ̀pá Ọ̀rànmíyàn ló wà ń fẹ̀ gbogbo ẹ̀gbọ̀gbẹ̀ ó dinú sinimá tó tẹ̀lú Ìdànrè lò lọ́wọ́ Bọ́bú Wẹ́sẹ̀ tó ní kí n kí honourable princess Olúwatósìn Ògúnlọ́wọ̀ ó wá ní kí n kí yín bí àṣeyí sàmọ́dún ìgbà lé rẹ̀ èléni àwọlé rẹ̀ èléni torí èlé lobìnrin ra ta èlé lobìnrin ra yọ lọ́jà ó kú oríire princess Olúwatósìn àṣeyí sàmọ́dún ó kú ọmọ Ìdànrè ní tílé tó kóná kí ẹ kú oríire tẹ́bẹ́rí empowerment tó ṣe nígbà tó wọlé ẹ̀rá wọn tó kọ́ṣẹ́ onígbàjámọ̀ ẹ̀rá wọn tó kọ́ṣẹ́ irun ṣíṣe àwọn ọmọ tó sanwó ilé ẹ̀kọ́ wọn ń kọ́ gbogbo ìrànlọ́wọ́ tó ṣe fún Ìdànrè bẹ́ẹ̀ a ò lè gbàgbé láéláé àwọn ọmọ tó fún níṣẹ́ ìjọba wọn kan sára sí ẹ ẹlẹgbẹ́ wa wo tó lú ọmọ ṣe àrí bó ṣe ń tẹnu mọ́ tiwa nílé ìgbìmọ̀ Àbújá gbogbo ọmọ APC wọn ní olékun lówó lọ́mọ níre Bọ́bí Wẹ́sẹ̀ gbajúgbajà òṣèré látàbẹ́òkúta ló ń gbẹnu sọ ó kú ọdún obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ sojú wa nílé ìgbìmọ̀ Àbújá ó kú ọdún akíkanjú obìnrin lọ́lá Ọlọ́run nílá rẹ̀ ò ní wálẹ̀ Bọ́bí Wẹ́sẹ̀ wá ní kíá ó ní kí n kì í kérédélé rájáre dẹ̀rìn járe lé bàbá rẹ̀ járe bí wọ́n gbé bí ẹ lọ́mọ ó kú ọdún ọmọ aládàá funfun lórí òkè ó kú ọdún ọmọ olówó àgbọ̀ngbẹ ó kú ọdún ọmọ eléwúrọ abìlí kúkú lórí òkè ebi wọn lọmọ olókè tó kanlẹ̀ tó dàbí ìṣẹ̀kẹ̀rẹ̀ idẹ honourable princess Olúwatósìn ó kú ọdún ọmọ olókè tó ń gùn lọ́jọ́ ọdún ilé ọmọ alágbàgbà tó sunwó lọ́nà àgbàdà ó kú ọdún ọmọ olómi tó ń sun tẹ́rẹ́tẹ́rẹ́ lórí àpáta ilé ọmọ olókè tó ní tí wọ́n bá dáhùn òun adá wọn ilé ọmọ apàdé jẹ́ ọmọ apàdé fò làlà bàbá yín àti gòkè Ìdànrè bí ẹkún àti sọ̀kalẹ̀ bí ẹ̀rín lọ́pọ̀ ọdún ọmọ olókè mẹ́rìndínlógún mẹ́rin àdúró bọ mẹ́rin abẹ̀rẹ̀ bọ mẹ́rin àdọ̀bálẹ̀ bọ mẹ́rin tó kù ó ní nǹkan fi ṣe bàbá tó bí ẹ lọ́mọ ó yá tẹ́wọ́ jẹ́ ń súre fún ẹ àpáàdì ní ṣáájú onífọ̀nà lọ́lá Olúwa ikú rẹ ò ní yá kankan mo ní agbèdí eléèdì bọrùn lọ́tọ́ bá gbèdì rẹ kalẹ̀ ara ló máa fi san ó ní àṣẹ ló bí alátẹ̀kẹ́ ọmọ Oòduà nífẹ̀ẹ́ ó gbẹ ẹni tó bá ní ọmọ tẹ̀lé Oòduà pẹ́ akúbájá tẹ́ kú tó ń tògbóró akúbákùnjá tẹ́ kú tó ń ti jọ̀lọ̀jọ̀lọ̀ lọ́rùn mo ní orí rẹ ò ní gbẹbọ bú àyà rẹ ò ní gbèèdì mo ní oṣó lé wọn kì í ráyà lẹ̀ mú àjẹ́ lé wọn kì í ráyà lẹ̀ mú lọ́lá Ọlọ́run ìgbà ò ní jẹ́ kán gbá ẹ sọ́run mo ní èṣù ní rẹ́yìn agbẹ́bọwá kan kì í rẹ́yìn èṣù wọ́n lọ́mọ rẹ́yìn àwọn ọ̀tá rẹ Bọ́bí Wẹ́sẹ̀ ìyẹn gbajúgbajà òṣèré láti ìlú Abẹ́òkúta lọ́ní kí n fèyí kéré ọmọ aláṣẹ ló kọ tèmi àlàbá yín tí ò ní bèjì rí ó ní ẹni bára wa ṣe ẹjẹ́ jọ sàmí ẹ̀.